Hello, ẹ̀yin èèyàn mi o, àwọn èèyàn mi tó sẹ́nẹ̀kẹ́ jù, àwọn èèyàn mi tó ń gbádùn, àwọn èèyàn mi tí gbogbo wa máa lọ sí, a máa yin Ọlọ́run lógo, tá máa ṣe ìpẹ́, tá máa ṣìkẹ́, tá máa ṣìkẹ́ Ọlọ́run, tá máa ṣìkẹ́ Ọlọ́run, tá máa ṣìkẹ́ Jésù, tá máa ṣìkẹ́ Ọlọ́run Olódùmarè tó bá gba Naomi wa kalẹ̀, tó gbàdúrà, tó ṣe ìyanu, ògo ni forúkọ tá máa sẹ́lẹ̀kẹ́ jọ títí láéláé. Táwa àti Naomi máa sẹ́lẹ̀kẹ́ jọ. Olúwo ṣeun, Olúwo ṣeun, Olúwo ṣeun, Olúwo ṣeun. Ẹ̀yin èèyàn mi, mo tún dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrà yín lórí Naomi. Àdúrà yín ló gbà gidi gan. Ọlọ́run ṣeun, Ọlọ́run ṣeun. A jọ máa yin Ọlọ́run lógo papọ̀ ní títí ayérayé. Àmín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Màá tún fẹ́ gbé another gist sí etí ìgbọ́ wa. Etí wa máa gbọ́ ìró ayọ̀. Deji of Akure, Ọba Deji of Akure. Ṣé wọ́n pé bàbá Naomi ni? It's more or less like a father to Naomi. Torí tí gbogbo nǹkan kíkan wá rú Naomi lójú, ó ń lọ sọ fún Daddy, kábíyèsí o, báyìí kàṣà, báyìí káwọ́ òde òkè nìkan. He's always facing the problem of Naomi. Problem Naomi ti bàbá yẹn ni. So gbogbo bó ṣe ń lọ kábíyèsí mọ̀. This Deji of Akure bàbá yẹn mọ̀. Kábíyèsí yẹn ọba yẹn mọ̀. So ó wá ṣe coronation. Wọ́n ní ó ṣe coronation fún ẹnìkan lé ìníṣẹ́. Wọ́n ṣàn ṣe coronation kan bó ṣe wá lọ ní Àkúrẹ́. Ọba wa, daddy wa, Ọ̀jájátù, ó lọ sí Àkúrẹ́ fún the coronation. Bàbá wa, ọba Àkúrẹ́ yẹn náà host. Now, wọ́n ṣe débẹ̀ tó ń ṣe party yẹn. Bàbá lọ ṣá. So ọba lọ. Ọba Ọ̀jájá ó lọ. Ó débẹ̀. Wọ́n ní bó ṣe débẹ̀ báyìí, kò pẹ́ kò jìnnà. Wọ́n ní Rónkẹ́ o. Olórí Rónkẹ́ àti olórí Mariam. Wọ́n ti múra gẹ́gẹ́, àwọn náà ti lọ. Torí Deji of Akure ṣe party, àwọn náà ń lọ. Gbogbo ọ̀nà jọ wá sí kìíní. Kábíyèsí ò pè wọ́n o. Kábíyèsí kò inform wọn o. Wọn ò mọ bí, kò invite wọn o. Wọn ò mọ bó ṣe. Kábíyèsí ní pẹ́. Òun ò kúkú mọ wọ́n ṣe débẹ̀, wọ́n ṣe gbọ́. Wọ́n débẹ̀, wọ́n ti lọ jókòó. Wọ́n wá lọ jókòó sí front seat. Wọn ò jókòó ti kábíyèsí o. Wọ́n ní wọn ò jókòó ti torí kò sí chair. Wọn ò gbé chair wọn síbẹ̀. Wọ́n ṣàjókòó síbi tí kábíyèsí ti máa rí wọn pé wọ́n wá. Ìyẹn olórí Rónkẹ́ àti olórí Mariam. Wọ́n ní wọ́n ṣàjókòó. Wọ́n ń ṣàǹṣe kọ́ lè mọ̀ pé wọ́n wá. Yes. Wọ́n ní kò pẹ́ kò jìnnà. Ẹ mọ̀ pé kábíyèsí wọn lè ṣe kó má gbé microphone. Wọ́n ní kábíyèsí wá. A gbé microphone. Wọ́n ní disgrace ayérayé tí kábíyèsí fún wọn lẹ́nu. Pé kì í máa ṣe kékeré o. Wọ́n ní any announcement tó fẹ́ ṣe, anything tó bá fẹ́ ṣe. Wọ́n ní kábíyèsí á máa address pé on my that is on my on behalf of I myself and my precious wife Queen Naomi. Ìní kan pa àwọn ṣe báyìí, àwọn ṣe báyìí, àwọn ṣe báyìí. Wọ́n ní announcement yẹn, anything tó bá fẹ́ sọ on my behalf of my wife olórí Naomi Sílẹ̀kùnọlá. On behalf of my wife, my precious wife, olórí Queen Naomi Sílẹ̀kùnọlá. Wọ́n ní bí bàbá yẹn ṣe dárúkọ ìyàwó ẹ̀ Sílẹ̀kùnọlá léraléra lẹ́ẹ̀mẹ́ta. Wọ́n ní ẹ wá wò. Ariwo. Bóyá ó dẹ̀ donate àbí nǹkan kan tó ṣà fún wọn. Wọ́n ní kábíyèsí ò lè sọ̀rọ̀ on behalf of him and the wife olórí Sílẹ̀kùnọlá Queen Naomi. Wọ́n ní ẹ wá wo àwọn ìyàwó kábíyèsí o. Àwọn ìyàwó túláàsì tó ń ṣe gbogbo ọmọ ìyà. Wọ́n ní bó ṣe wá nìyẹn o. Wọ́n ní before you know it, wọ́n ní ṣe ni
gẹ́gẹ́ bá ṣe gbọ́ o, ẹ̀yin èèyàn wa, gẹ́gẹ́ bá ṣe gbọ́, kì í ṣàwá o. Nǹkan tá a gbọ́ là ń sọ, wọ́n níṣe ni olórí Rónkẹ́, wọ́n níṣe ló kàn collapse. Blood pressure, ó fi blood pressure ẹ̀ sí high, wọ́n níṣe ló collapse. Tó ṣubú dálẹ̀ síbẹ̀ sí inú àgbo. Wọ́n ṣe tún gbedigbadigbà nìyẹn. Wọ́n ní ṣùgbọ́n Òṣòròǹgà kejì, wọ́n ní yẹn, ṣé mọ̀ pé yẹn láyà. Tó bá ti mú ẹnu ẹ̀yẹn tó ti sópọ̀, tó ti ṣàgbọ̀n bí àgbọn kìíní, àgbọn kìíní, ó máa. Wọ́n ní yẹn ò tiẹ̀ tú tọkàn kó tiẹ̀ ṣe kó tiẹ̀ mìíràn because ó mọ̀ pé kábíyèsí ó ṣe bẹ̀bẹ̀. He can do more than nǹkan tó expect. Ẹ̀sìn wọ́n ní tọ̀hún yẹn ló kàn collapse ní àárín àgbo ń bẹ níbi tó ń jókòó sí. Wọ́n ló lórí Rónkẹ́ collapse nínú àgbo. Wọ́n ní of course kábíyèsí máa dárúkọ ìyàwó ẹ̀ náà. Kò invite wọn, kó ti erase wọn gẹ́gẹ́ bí ìyàwó, ó ti delete wọn. Ṣó pè wọ́n ni? Ṣó ní kán ká lọ ni àbí kì í ṣe bọ́n kàn wá ni? Ó lóun dẹ̀ kábíyèsí, ọpọlọ kábíyèsí pé wọ́n ní public assault yẹn lágbára pé Ọlọ́run ló mú wọn wá láti kàn disgrace ara wọn. Wọ́n ní kábíyèsí ó disgrace wọn woefully bẹ́ẹ̀ tó fi di pé wọ́n ní olórí Rónkẹ́, wọ́n ní collapse. Kò ṣe ní collapse. Wọ́n ní aláṣejù wẹ́rẹ́ ní ń tẹ́, aláṣejù wẹ́rẹ́ ní ń tẹ́, aláṣejù wẹ́rẹ́ ní ń tẹ́. Báwo náà ṣe ní tẹ́? Ẹ̀tẹ̀ wọ́n ṣe bẹ̀rẹ̀. Ṣé mọ̀ pé Ọlọ́run ló ti ń sign ni? Ó ti deposit ìyà tó fẹ́ fi jẹ wọ́n. Kí náà wà lọ? In the first place, kí náà wà lọ? Kí náà gbéra láti Ifẹ̀ wá s'Ákúrẹ́? Ìkọjá ààyè ni. Kábíyèsí wá ní nǹkan tó máa ṣe fún un. Wọ́n ní nǹkan tí orúkọ téèyàn fẹ́ sọ ọmọ ẹ̀, inú ẹ̀ ló ń gbé. Kí ni kábíyèsí tó fi microphone mọ́lẹ̀? Wọ́n ní kábíyèsí ó praise ìyàwó, ó praise ìyàwó, praise queen àmọ́ ó praise ẹ̀. Kó tó wá sọ pé on behalf of mine. À ń ṣọ́ọ̀tì náà o. Kí ni sí ìyẹn ju eléyìí lọ? Ó ju bá ṣe ń sọ yìí wẹ́rẹ́wẹ́rẹ́ lọ. Wọ́n ní because ìlú ìyàwó òun lélẹ̀. Gbogbo àwọn ìyàwó, wọ́n mọ̀ pé ìyàwó òun, ọmọ àwọn wà ní ilé òun. Wọ́n dẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n ní tí ẹ bá rí bí kábíyèsí ṣe pọ́n Naomi lé ní occasion yẹn pé kò ṣe é kó. Bẹ́ẹ̀ ni nǹkan tójú wọn lójú ń rí. Ẹbí wọ́n rò pé bóyá kábíyèsí bọ́n ṣe ń lo gbogbo oríṣiríṣi kórópè tó ń gbé ti kábíyèsí, tó ń fi ń ti kábíyèsí lójú, wọ́n fi pé bóyá kíní yẹn yìí máa ṣiṣẹ́. Àgbọ̀nrín èṣí nìyẹn o, ìyẹn ti bàjẹ́. Gbogbo Ọlọ́run ti scatter. Ògo ni f'Ọlọ́run lókè ọ̀run. Ọlọ́run mi ẹ ṣé o. Bẹ́ẹ̀ ṣe scatter ìmọ̀ ọ̀tá lórí Naomi àti kábíyèsí, ẹ scatter ìmọ̀ ọ̀tá. Ẹ ṣé o. Tẹ bá rí báyọ̀ wá ṣe kún, ayọ̀ wá gbogbo àwọn olólùfẹ́ Naomi, ayọ̀ máa kún dálẹ̀ ni. A kún àkúwọ́ sílẹ̀ in Jesus name. Ẹ bá mi share ẹ̀yin èèyàn mi, kẹ́ bá mi like, kẹ́ dẹ̀ bá mi subscribe. Tó bá kù, nǹkan tẹ́ rí sí ọ̀rọ̀ yìí, kẹ́ bá mi sí comment section. Àwọn ẹni ìyà. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa tẹ́ káàkiri nìyẹn. Títí Jésù ìbá fi dé, àfi tó bá jáwọ́. Wọ́n jáwọ́ nu iṣẹ́ ibi, àìjẹ́bẹ̀ wọ́n á rí iná kànga. Ẹ ṣé o. God bless you all. Amen.